ẹ máa bi mí pé báwo ni mò ń bọ̀ lórí ẹ̀. Ó ti wáyé ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bó ṣe rí nǹkan tó ń pè ní unity ní orílẹ̀-èdè tó ń pè ní Nàìjíríà yìí, ẹ̀ẹ̀kan péré ló ti wáyé ìlú yìí. Àtìgbà yẹn kò sí tó jọmọ́ láyé, kò sí unity mọ́ ìlú yìí. Ṣé wá rí àwọn kan á máa sọ unity of Nigeria is not negotiable, unity of Nigeria is not, ìsọkúsọ ọ̀rọ̀ láyé àti lọ́run ni. Àwọn tó ń sọ bẹ́ẹ̀ ní kẹ́ lọ bá mi wá, àwọn gangan ni wọ́n wà nídìí kílù kó máa wà united. Àwọn tí wọ́n tẹ́ bá ti gbọ́ lẹ́nu ẹnikẹ́ni mo sọ bẹ́ẹ̀ kẹ́ni náà bọ́ síta kó challenge mi. Èmi challenge ẹni náà, ẹnikẹ́ni níbikíbi tẹ́ bá ti gbọ́ wípé unity of Nigeria is not negotiable, àwọn ò ní gbà unity of Nigeria. Ẹni tó ń dàlú Nàìjíríà ló nìyẹn, orílẹ̀-èdè tó ń pè Nàìjíríà àwọn nìyẹn. Torí unity Nàìjíríà tí Ọlọ́run gbé jáde ní June 12 ẹ pa. Before then kò sí unity. Kí là ń pè unity? Gbogbo wa àpapọ̀, a ní common values, àjọ ọ̀rọ̀ wa jọ yéra wa, àjọ agree lórí nǹkan, àṣà nífẹ̀ẹ́, ìfẹ́ láti jáde unity o, love òun láti wà nínú unity. Ṣé àwọn pé ibi tí love bá dẹ̀ wà, tífẹ́ bá wà, a máa ń wà equal. Kò ń ṣe pé kan jù kan lọ, ìwọ kan máa ní ìwọ kan born to rule, ìwọ kan first citizen, àwọn yòókù second class citizen or even ẹrú. Then kò sí unity. I will define unity and ẹ wá sọ fún mi bóyá unity exist nínú ìlú àbí kò exist. Ṣé ó ti yẹ yín sìn? Màá sọ ìdí fún yín tí mo fi ń sọ pé gbogbo àwọn tó ń pariwo unity of Nigeria is not negotiable. In fact, fraud, not only 1999 constitution ni fraud, orúkọ tá ń jẹ́ is fraud. It is fraud. Kẹ́ máa sọ pé Federal Republic of Nigeria, it is fraud. How is Nigeria a republic? How is Nigeria a federated country? Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? À ń ṣe republic, à ń ṣe federal anything. It's not federation. So kí lẹ ń bá mi sọ? So orúkọ yẹn lásán is fraud. Even the name Nigeria, orúkọ ẹrú ni. Orúkọ ẹrú ni, ṣe bí ẹni tó kó wa lẹ́rú ló sọ wá lórúkọ. Gbogbo ìlú yòókù tán bá ti change, tán bá ti fún wọn ní independence, wọ́n change orúkọ wọn. Ìtumọ̀ orúkọ ti wá ń bí ṣó jọ mọ́ orúkọ orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta, orílẹ̀-èdè gbogbo orílẹ̀-èdè tó wà nù Nàìjíríà, especially the major three major ethnic groups, Hausa, Yoruba, Igbo. Ṣó jọ Nàìjíríà yẹn jọ orúkọ wa ní. Why tó jẹ́ pé ńgbà tá a fẹ́ sọ owó àṣẹ sọ Nàìjíríà, why tá a ṣe sọ ní Wazobia? Obìnrin ìyàwó Lugard ó kàn wo ni kókè omi yìí bí ó sọ wá lórúkọ for our own convenience, kó lè kó easy fún láti máa pè àti àwọn òyìnbó wọn kó lè máa pè easily. So everything nípa is fraud. Ọlọ́run dẹ̀ tún wá ṣe ìyanu ìpòkè ẹ ṣe àtúnṣe pẹ̀lú June 12 yìí. Ẹ̀yin kan wá gbéra yín ẹ kóra yín jọ ẹ ṣọ̀tẹ̀ ẹ pa ẹni tẹ́ ẹ pa ìmọ̀ye ẹ rò pé máa pa June 12 ẹ lè pa. Ó ṣì June 12 ṣì exist, ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní June 12 ti yọjú. Màá dẹ̀ ka ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta fún yín. So wọ́n á máa pariwo non negotiable. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀ níbo? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ibi tí ò sí unity, why tó sọ fún mi pé it's not negotiable? Kò exist. There is no unity in this country. So wá sọ fún mi pé it's not negotiable. Báwo ló ṣe wà ló ṣe sọ pé kò kan tí ò sí rárá ni now? Ẹ máa defend the unity, the cohesion of Nigeria. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé ìlú kan ní Nàìjíríà ni? Ẹni tó bá ń sùn kó jí, ẹni tó jẹ́ òbálà kó lọ fọ ojú ẹ̀ dànù. Ṣé ìlú kan ní Nàìjíríà ni? Òyìnbó gan tó kó gbogbo everybody jọ mọ̀ pé Nàìjíríà ń ṣe ìlú kan. Nàìjíríà tá a dẹ̀ ń pè Nàìjíríà, ìlú yìí ó distinct, ó unique ní àgbáyé. In the sense that pé ẹ rí wípé Ọlọ́run ló pín Nàìjíríà, èèyàn kọ́. Ọlọ́run ló foni kálukú sáàyè ẹ̀. Nítòótọ́ àwọn kan máa sọ pé Ọlọ́run ló fún èèyàn nílẹ̀ àwọn wá gbalẹ̀, àwọn Fúlàní tán náà wá gbalẹ̀. Wọ́n máa lọ gbalẹ̀ England tó bá yá, wọ́n á lọ gbalẹ̀ Saudi tó bá yẹ pé èèyàn lè máa gbalẹ̀ kiri bẹ́ẹ̀. But ilẹ̀ ti àwọn orílẹ̀-èdè tó wà Nàìjíríà wọn ò ní rí gbà o. Àláìláì, àwọn ò lè rí ilẹ̀ Yorùbá gbà, wọn ò lè rí ti Ìgbò gbà,
wọn ò lè rí ti bẹ́ẹ̀ àwọn middle belt gbà àwọn tí haúsá tán gbà gan lórí eré ni torí a máa back to the root a máa padà sí root ní tí June 12 dúró fún wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá rí ni. ṣé mọ̀ pé à ń sọ fún wọn jọ́ sí à ń bá wọn sọ wọn ò gbọ́ àwọn míì tẹ̀lé wa nínú ìjà June 12 o tó jẹ́ pé kò yá wọn náà o ẹlòmíì inú ẹ̀ náà lòun náà ti dọ́là June 12 dọ́là ni fún àìmọye ṣe understand but in tó jẹ́ ìjìnlẹ̀ ẹ̀gan ọ̀rọ̀ ẹ̀gan kò yẹ́lò púpọ̀ yéèyàn púpọ̀ irú èmi ń sìn èmi nítorí ó kàn mí gidi nínú ìdílé kan ẹ pọkọ ẹ pàyàwó ẹ tún wá pa àwọn àìmọye tó kàn mí gan má sọ fún ìdí tí June 12 ṣe kàn mí gan àkọ́kọ́ ibi tó ṣe kàn mí gan ìgbà tí MP Abiola wá bá mi wípé òun fẹ́ dìbò tí mo béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé kí ló tún fẹ́ kọ́ lọ́run ṣe tó ṣàlàyé tó ṣàsọ pé gbogbo àlàyé yẹn pé ìyà ń jara ló máa wọ́ọ̀sì sí òun dẹ̀ lè déwájú ọlọ́run kọ́lọ́run bí òun léèrè mo lókè ìgbà tẹ́mi gan wá bọ́ta mo bá rí i pé ìyà ń jara lù because mo ń wò pé no ìyà kò yẹ kí ìyà jara lù náà ìyà ń jara lù lóòótọ́ ṣe understand ṣe wá rí ibi tí June 12 tó ti wá di pé kì í ṣeré lọ́dọ̀ tèmi ìgbà tó di pọ́n pa àwọn èèyàn mo wá wò pé ṣé ká dìbò ní ohun fa pípa ká máa pa àwọn èèyàn yìí tó dáa dìbò paríparí ẹ̀ nọ́mà èmi ṣàmọ̀ nọ́mà ìbò lèmi pé nọ́mà èèyàn yẹn á lọ́dún 4 àbí ọdún tẹ bá ní kó lò tí ò bá tẹ́ wọn lọ́rùn láàrin ẹ̀gbọ́n lè yọ̀ torí ṣàmọ̀ bí ìlú òyìnbó wọ́n impeach wọn ṣe mú òpó kè sísàn tẹ́pẹ́ lè impeach ẹni náà ní tó bá dẹ̀ jẹ́ pé kẹ́kẹ́kẹ́ tó fi di end táràlú bá lòun ò fẹ́ mọ́ náà ká wá dìbò ṣe di à ń pààyàn sí ibi tó ti wá di pé ó mú èmi lára ní pé sherry there was an incident nínú àwọn tó ń protest fún June 12 pé ìgbà yẹn pé wọ́n máa actualize ẹ̀ ìgbà wọ́n sì tàbí ọlámọ́lé wípé wọ́n máa actualize ẹ̀ ní àwọn ò ní gbà àwọn ọlọ́pàá pa àwọn èèyàn ṣe wá rí ọmọ kan wà ń bẹ̀ ó dà pé òun nìkan ni ọmọ tán bí àbó òun nìkan lọkùnrin Ọ̀yọ́ ló ti wá àwọn òbí ẹ̀ ní ẹni tán torí ẹ̀ ṣe wàhálà yẹn àwọn fẹ́ rí wọn sójú kò yé yín mo tẹ̀lé wọn lọ sọ́yọ́ o asábíàmọ́ ìmọ̀ nǹkan tó jẹ́ ọmọ kékeré lọmọkùnrin kẹ́ ẹ tẹ̀lé òkú ọmọ asábíàmọ́ kò easy mo tẹ̀lé wọn ìgbà tán fẹ́ sin ẹ lè imagine wọ́n ní kí n wá wo ibi táwọn fẹ́ sin sí